ó mà wá lágbára báyìí ó ti di wọ́wọ́wọ́ bẹ́ẹ̀ ló di woro sí woro ní àsìkò tí àwọn ọmọ ẹgbẹ́ IPOB tí wọ́n bínú sọ̀rọ̀ tí wọ́n jáde tán tí wọ́n ń sọ fún ìjọba àpapọ̀ Nàìjíríà tí wọ́n ní wípé dey play kẹ́ ẹ máa ṣeré dey play ó ní ọ̀rọ̀ tí àwọn ọmọ ẹgbẹ́ IPOB tí wọ́n mú sí ẹnu wípé àwọn ò ní gbà ọ̀rọ̀ àti ìdájọ́ tí wọ́n ní wípé ilé ẹjọ́ wọ́n gbé kalẹ̀ lánàá lórí ọ̀rọ̀ Nnamdi Kanu Mazi Nnamdi Kanu wọ́n ní wípé eré báyìí òun ni ẹni tó dájọ́ àná ẹ̀yìn olùdájọ́ James Omotosho wọ́n ní wípé eré náà ló ń ṣe nítorí pé gbogbo àwọn nǹkan tí àwọn wò tó ń ṣẹlẹ̀ yìí wọ́n ní àwàdà kẹ́ríkẹ́rí ni wọ́n ní wípé tí ẹ bá wo Mazi Nnamdi Kanu dáadáa ẹ rí wípé gbogbo àwọn tí wọ́n ń wá sí lẹ́sẹ̀ yìí wọ́n ní wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ máa dá ọ̀ràn mọ́ràn sí Nnamdi Kanu lẹ́sẹ̀ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ ọ̀rẹ́ tí ó jẹ́ pé òun náà ló ń fẹ́ràn léde fún àwọn ẹgbẹ́ IPOB èyí tí wọ́n pè ní Emma Powerful òun náà ṣe bẹ́ẹ̀ ó jáde tán gẹ́gẹ́ bí alukoro àwọn ẹgbẹ́ IPOB ó sọ tiẹ̀ lánàá wípé tí ẹ bá lọ rèé wò ẹ̀ṣẹ̀ tí wọ́n ní wípé Nnamdi Kanu ṣe àti ẹ̀ṣẹ̀ tí wọ́n fi kàn yìí ó ní kò sí nínú òfin kankan gẹ́gẹ́ bí ó ṣe wá ṣe àlàyé ó ní wípé ẹjọ́ tí Omotosho dá lánàá ó ní wípé ẹ̀rí wípé wọ́n fi ẹjọ́ ọ̀hún ṣègbè ni nítorí wípé kò sí ọ̀rọ̀ kankan tí wọ́n lè mú jáde nínú òfin tó jẹ́ pé ó fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé ẹ̀ṣẹ̀ tí wọ́n ní pé Mazi Nnamdi Kanu ṣẹ̀ lánàá yìí kó tó kí wọ́n fi ìyà jẹ ó ní ní tí ẹ bá lọ wo section 36 wọ́n kọ́ kó sínú bracket ìdáwọn ní 12 for 1999 constitution wọ́n ní wípé ẹ̀rí wípé kò sí ibi kankan tó ti fi hàn wípé tí ẹnikẹ́ni bá ti ṣe irú ẹ̀ṣẹ̀ tí wọ́n ní pé Mazi Nnamdi Kanu ṣẹ̀ lánàá kí wọ́n rán lẹ́wọ̀n àti kí wọ́n fi ìyà jẹ ó ní kò síbi kankan tí wọ́n ti kọ́ irú irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ sí inú òfin ó wá ń ṣe láàyè wípé wọ́n dá ẹjọ́ wọ́n gbé ìgbẹ́jọ́ kalẹ̀ lánàá ní ẹ̀yìn Mazi Nnamdi Kanu wípé eléyìí ẹ̀rí wípé wọ́n fẹ́ dìndì fẹ́ ta pa ni ó ní pé tí ẹ bá wo ogun tó ṣẹlẹ̀ yìí kò sí ọ̀rọ̀ ìbọn kò sí àáyàdá àáyàkí àbí àgbé àdó olóró àbí ìbúgbàmù kankan kò sí pé bóyá ó kọjú ìjà sí ẹnikẹ́ni ní ọwọ́ sọ́wọ́ kọ́dọ̀ léwọ́ ẹ rí wípé eléyìí tí wọ́n ń sọ wípé Mazi Nnamdi Kanu òun náà ni wọ́n ní wípé ó wà nídìí ìṣọṣẹ́ àti àìní ètò ààbò tó péye tó ní àwọn apá ibi tí ọ̀rọ̀ yẹn ti ń ṣẹlẹ̀ wípé Mazi Nnamdi Kanu ló rọ àwọn ọmọ gọ̀fẹ́ lẹ́gbẹ̀ẹ́ pé ẹ máa wọ bẹ̀ ẹ máa dabẹ̀rú ó rí wípé ṣẹ́ẹ̀rì wípé eléyìí wípé aṣọ bá ń sá òfò ọjọ́ kejì ọjà ni pé láti ìgbà tí Mazi Nnamdi Kanu ti wà ní àhámọ́ ṣé ẹni tó wà ní àhámọ́ ni yóò máa fún àwọn tí wọ́n ń bẹ ní ìta ni yóò máa fún wọn ní ọ̀dà wípé ẹgún àìrẹ lọ dabẹ̀rú eléyìí náà ló ti fi hàn wípé Mazi Nnamdi Kanu kò mọ nǹkan kan nípa nǹkan kan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ó wá ní pé ipò rúru àti ìdàrúdàpọ̀ tó dálẹ̀ lánàá eléyìí kì í ṣe ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe tí wọ́n lè kà sí ẹ̀sùn sí lọ́rùn bí kò ṣe wípé òun fúnra rẹ̀ gangan ó ń fẹ́ kí wọ́n ṣe àlàyé tí kò yí òun fóun ni ó wá ní pé tí ẹ bá wò dáadáa ẹ rí wípé Mazi Nnamdi Kanu nǹkan tó ń jà fún yàtọ̀ pátápátá sí nǹkan tí wọ́n ń torí ẹ̀ràn lẹ́wọ̀n eléyìí kò ṣẹ̀yìn bí ẹ̀sùn onídìí igi méje tí wọ́n kà sí Mazi Nnamdi Kanu lẹ́sẹ̀ ṣùgbọ́n kí n má tàn yín wọ́n ti sọ ọ́ di mímọ̀ àwọn ẹgbẹ́ IPOB wọ́n ní àwọn ò ní gbà wípé dey play òun ni fún àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú adájọ́ àti àwọn tí wọ́n ní kó gbé ìgbẹ́jọ́ ọ̀hún kalẹ̀ wọ́n ní wípé wọ́n ń ṣeré ọwọ́ ni bẹ́ẹ̀ náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti ní pé àwọn àjọ United Nations àwọn bẹ̀bẹ̀ kí àwọn náà kí wọ́n dá sí ọ̀rọ̀ ọ̀hún kí ìyá bàjẹ́ Nnamdi Kanu kọ́ bàjẹ́ gbé o ẹ wo ẹjẹ́ mú wá lóní bẹ́lẹ́jà kíkọ́ dánudú bẹ́ẹ̀ àbòsí àti èké tí mo ní kí n sáré wá ṣe fún yín nìyẹn o ẹ ṣeun mo ń lọ fún ti sáà yìí ná àwọn ẹgbẹ́ IPOB wọ́n ní wípé orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba àti àwọn tí wọ́n ń gbé ìdájọ́